ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé. A ní àwọn tó ń pè ní diasporas. Ṣé ó dáa kọ́mọ yín kó máa jìyà tó lè kọ́mọ ẹ̀ pẹ̀lú 5 million naira tó ń ṣe yìí? Ẹ̀yin bàbá tẹ̀ ń taṣọ, aṣọ bẹ́ẹ̀ ló wà lórí bá íńtánẹ̀tà. Bẹ́ẹ̀ lè fi kọ́mọ yín jáde ní kò ṣeé ṣe. Ṣùgbọ́n nípa ti Yorùbá nation, àwọn kan wà tó máa gbádùn. Wọ́n mi orílẹ̀-èdè Yorùbá ti dòmìnira o, a ti dòmìnira o, a sì Nàìjíríà mọ́ o. Wọ́n káàbọ̀ láìpẹ́. Ẹ kú oríire náà mọ̀. Lórí bá a ti gba ọ̀rọ̀ a ti dòmìnira tiwa. Wọ́n mi a kú oríire mà, a kú oríire mà, a ti dòmìnira mà, a sì Nàìjíríà mọ́ o, a ti dòmìnira o, a dòmìnira o, a sì Nàìjíríà mọ́ o, a dòmìnira o. Wọ́n mi a ti dòmìnira o, a sì Nàìjíríà mọ́ o, a ti dòmìnira mọ́ mi, a sì Nàìjíríà mọ́ o. Wọ́n mi a ti dòmìnira, a sì Nàìjíríà mọ́. Ọlọ́run sọ wá dòmìnira, ẹ kú oríire, ẹ kú oríire gbogbo àwọn ọmọ apápátá wọn máa ń rìnrìn wọn, wọ́n máa ń rògbò wọn lò pẹ̀lú ògo Ọlọ́run. Àtàwọn bá dẹ̀ ń ya ayọ̀ òmìnira, wọn nífẹ̀ẹ́ nìkan ṣàwátì ní wa pẹ̀lú ògo Ọlọ́run.